Hallelujah. Hallelujah. Olúwa Ọlọ́run ẹ̀mí kò ní gba hallelujah lẹ́nu wa. A kí wa kú ìsinmi ọjọ́ ológo èyí tó gbẹ̀yìn nínú oṣù kẹta àwọn oṣù kejì ọdún tí a wà yìí, tí Ọlọ́run bá pa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, a ó ṣe ọ̀pọ̀ oṣù ọdún láàyè àti láàyè rere lórúkọ Jésù. Ọkàn wa balẹ̀, ẹ jẹ́ ká jókòó. Láàárọ̀ yìí ṣe ni a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹlẹ́dàá wa, ẹni tó dá wa sí. Oore ọ̀fẹ́ rẹ̀ yóò máa jọba nínú ayé wa. A ó rí àánú gbà. Àmì bara wa ní àkókò tí a bá wo ẹ̀kọ́ tí wọ́n kà fún wa, a rí pé ẹ̀kọ́ yẹn fẹ́ dàbí ìkọ̀kan náà ni ẹ̀kọ́ yẹn. Mo sì ti ń bá wa sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé irú ẹ̀kọ́ kejì yẹn yóò mọ̀ pé a lè bá pàdé nínú àwọn ẹ̀kọ́ wa. Ó jẹ́ pé a ti ṣiṣẹ́ níbẹ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí a bá dára wa lẹ́kọ̀ọ́, pàápàá jùlọ nínú ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 11 títí di program tá a ṣe ní àná Sátọ̀dé. A sì tún bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé Bíbélì jẹ́ ohun tí a kọ sílẹ̀ fún àwa tí ìgbẹ̀yìn ayé dé bá. Bọ̀dẹ́ bá wo bí àwọn bàbá wa tó fún wa lẹ́kọ̀ọ́ yìí láti ẹ̀kọ́ tá a ṣe fún wa lórí ọ̀fẹ́ ẹni pé wọ́n tún tó lẹ́sẹẹsẹ fún wa, eléyìí tí mi àtẹ̀yìn máa jẹ àǹfààní rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ohun kan ṣoṣo tó ń wá fún wa tí a ń pè ní Bíbélì, ohun kan ṣoṣo ló ń wá fún wa. Ohun kan tó ń wá fún wa náà ni kí a lè ní ìrònúpìwàdà, ni a ṣe kọ Bíbélì fún wa. Bí a bá ronúpìwàdà àwọn ẹ̀ṣẹ̀ wa, ìgbà yẹn la ó tẹ̀ ní àǹfààní ní ọ̀dọ̀ Ọlọ́run. Àǹfààní wa á ti wípé tí a bá ronúpìwàdà tí a kúrò nínú ẹ̀ṣẹ̀, tí Bíbélì sọ fún wa pé Olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ kan kò sì lè rí ògo rẹ̀. Àbí tó bá jẹ́ pé nǹkan míì là ń ṣe lókù, tó bá jẹ́ pé Ọlọ́run gangan la fẹ́ sìn, kò sí bá ṣe lè wà nínú ẹ̀ṣẹ̀ tá a máa lórí ọ̀fẹ́ kankan ní ọ̀dọ̀ rẹ̀. Tí a bá dẹ̀ ti ní àǹfààní yìí, tí a ti wà ní ìrònúpìwàdà, àkọ́kọ́ a ó di ẹni ìbùkún níwájú rẹ̀ nínú ayé wa, ọkàn wa balẹ̀. Èkejì, a ó sì ṣe wá lọ́mọ Ọlọ́run. Ẹ̀kẹta, a ó sì lè jogún àwọn ìlérí àti ìjọba Ọlọ́run. Hallelujah. Ojúṣe wa ni láti máa rán wa létí àwọn ọ̀rọ̀ rẹ̀, pé ká máa kà á, ká fi sọ́kàn wa. Bíbélì jẹ́ ọ̀nà láti máa mú wa rìn nígbà gbogbo nítorí àwọn àìlera wa. Kí ni ìdí pàtó gbọ́dọ̀ máa gbọ́rọ̀ Ọlọ́run nígbà gbogbo? Torí ẹlòmí àtọ́ pé kí ló fẹ́ sọ, ìwàásù ló fẹ́ ṣe dáàgbọ́ ní. Aṣùgbọ́ lánàá àgbọ́ jẹta lórí rédíò, àgbọ́ káàkiri alọ́sọjí. A ní àìlera kan lára, àwọn mẹ́ta ló bá wa jà, àwa ènìyàn. Ìyẹn la ṣe wọ́n Yorùbá dẹ̀bọ̀ wọ́n ní gbọmọgbọmọ là ń rọ́fà àdìtí. Ẹni pé ọmọkùnrin kan ó láìpẹ́ ó pé ìyàwó ẹ̀ nínú àwọn ilé lórí ìtàgé, ó pé ìyàwó ẹ̀ ní Madam No Network. Ẹni pé nígbà tí ó bá fẹ́ kí obìnrin yẹn gbọ́rọ̀, á gbé sí létí dáadáa, á ní Ìjẹ̀bú. Ìyẹn náà kọ́kọ́ sọ pé Àkúrẹ́. Hallelujah. Ṣé inú wa dùn láàárọ̀ ìṣá? Hallelujah. Èmi máa ń dáyàn wò tí bá ń wá so, bá lẹ̀ ti dé nìkan bá ti gbé ọwọ́ ìsàlẹ̀ ló bá ń bá wá, pàdé ara dọ̀, àti mọ̀ pé mútu àwòrán Ọlọ́run nìyẹn. Torí náà bá ti hallelujah, òfin kí a ọ̀pọ̀ àní hallelujah láwọ́. Ẹ̀ṣẹ́ ìyẹn ni pé ẹ sọ pé kí n máa tẹ̀síwájú ní ìṣó nìyẹn. Hallelujah. Ẹni pé tó bá ti sọ fún ìyàwó ẹ pé Àkúrẹ́, ìṣòro Àkúrẹ́,
ó lè kọ́kọ́ máa sọ ọ̀gbọ́n mi ṣe ká lọ sùn ṣe ká lọ jẹba Àkúrẹ́ àlọ́ Àkúrẹ́ ẹni pé àìlera rẹ̀ ni wọ́n ń kúrò pé kó lè gbọ́ tí wọ́n ń sọ gbọmọgbọmọ làárọ̀ pa àdìtí ìdí tá a fi ń sọ̀rọ̀ Ọlọ́run lóòrèkóòrè nínú àwọn ètò tá a bá ní ni pé ká lè jẹ ọmọ lọ́rọ̀. Kí ni àwọn àìlera tá a ní àwọn ènìyàn? Àkọ́kọ́, a máa ń kánjú. Kí ni mo sọ o? A máa ń kánjú. Èkejì, a máa ń gbàgbé. Kí ni mo sọ o? A máa ń gbàgbé. Ìyẹn ni a ṣe tẹ̀ mọ́ wa létí gbogbo wa. Ìkẹta, a ò ní tẹ́ lọ́rùn. Kí ni àwọn yẹn o? Kí ni mo pè kẹta? Onílé méjì sáré mẹ́ta kò lè gbọ́. Onílé mẹ́rin sáré márùn-ún kò lè gbọ́. Hallelujah. Oníyàwó kan sáré méjì kò lè gbọ́. Àwọn tó ń kówó Nàìjíríà tó ń kówó àgbáyé jẹ, ẹni pé ìjọ tó ti ń kó jẹ, tó ti ń kó mílíọ̀nù wọn jẹ, ẹ̀yin náà máa rí dáadáa, ẹni pé kò tó wọn, ẹjọ́ àbò tó wọn, sọ̀rọ̀ kò tó wọn torí kò tí ì sẹ́tù wọn pé ẹjọ́ o, mo ti kówó jẹ o, mi ò ṣiṣẹ́ yìí mọ́ o, kí mi sọ pé mi ìṣòṣèlú mọ́, kí mi sọ pé mi ìṣiṣẹ́ yìí mọ́, kò ṣe pásítọ̀ tó ń rà tó ń lo jẹ́ẹ̀tì tó ní owó tó pọ̀ láyé tó jẹ́ pé gbogbo Nàìjíríà tó lè bọ́ lábọ̀yọ́, pásítọ̀ yìí ò tí ì wá síbi ìsinmi tó sọ fún orin táyà, ó sì tún béèrè millions, ó sì tún béèrè billions lọ́wọ́ àwọn èèyàn, owó dẹ̀ wà ní ọwọ́ wọn. Ẹni pé àmì tẹ́ lọ́rùn gbogbo nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní láyé, àwọn mẹ́ta tó ń bá wa jà láyé nìyẹn. A máa ń kánjú, a máa ń gbàgbé, àsìkò tẹ́ lọ́rùn. Ara ilé yìí ní Bíbélì ṣe máa jẹ́ mánú àwa láti máa lè rán wa létí àwọn ọ̀rọ̀ rẹ̀. Tábà wo ẹ̀kọ́ kìíní tí wọ́n kà fún wa, ẹni wípé Ọlọ́run sọ fún wòlíì yẹn pé ibi tó ń lọ yẹn tó o bá débẹ̀, iṣẹ́ tí mo rán ẹni kó o jẹ́ o gbọ́dọ̀ jẹun. Ìgbà tí wòlíì yẹn dẹ̀ débẹ̀, wòlíì yẹn ò jẹun gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti sọ. Àmọ́ àgbà wòlíì kan wà nílùú yẹn, ìyẹn wọ́n wò pé ó ti mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, pé nǹkan Ọlọ́run rán wa pé kó wá ṣe ló wá ṣe, kó wá lọ pàdé ẹ̀ ó ní Ọlọ́run ló rán iṣẹ́, Ọlọ́run tó rán iṣẹ́ pé mo máa jẹun, ó ti sọ fún mi kó o gbọ́dọ̀ jẹun, ó sì fi Ọlọ́run búra níwájú ẹ̀ pé Ọlọ́run yẹn ní kó o jẹ kó o mú. Ọkùnrin yẹn dẹ̀ jẹ, ó dẹ̀ mú. Nígbà tó dẹ̀ jẹun tán, wòlíì àgbà yẹn dẹ̀ di kẹ́tẹ́kẹ́tẹ́ ní gàárì fún un pé kó máa wá lọ. Ìgbà tó ń lọ lọ́nà, kìnìún kan jáde síwájú wòlíì tọ́lọ́run ti kìlọ̀ fún tí ò gbọ́. Ìgbà tí kìnìún yẹn jáde síwájú ẹ̀, kìnìún yẹn pa ọkùnrin náà. Kẹ́tẹ́kẹ́tẹ́ dúró, kìnìún ò jẹ òkú wòlíì. Èyí tó yà mí lẹ́nu ni pé wọ́n rí lóòótọ́, kẹ́tẹ́kẹ́tẹ́ dúró ti kìnìún dúró ti òkú wòlíì aláké ìgbọràn. Ọkùnrin wòlíì yẹn wá lọ síbẹ̀, ó wá rí ẹgbẹ́ òun gbókù ẹ̀, wọ́n gbókù ẹ̀, ó ní wọ́n lọ sí sínú bojì tó ń gbé bí tó ń bá kú, bí tó ń bá ti kú ibẹ̀ ni wọ́n sin òkú tòun náà sí. Ká wá béèrè lọ́wọ́ ara wa pé tí ẹ bá rán wọn níṣẹ́, tẹ́nìkan bá dá a lọ́nà gẹ́gẹ́ bí ènìyàn, tí wọ́n bá gbá ọmọ yẹn bí tí wọ́n nà án, ẹjọ́ gẹ́gẹ́ bí ẹ̀yin bàbá àti ìyá mi báyìí, kí ló yẹ ká ṣe fún ẹni tó ṣe ọmọ tí a rán níṣẹ́ lọ́nà? Kí ló yẹ ká ṣe fún? Tá a bá mẹni ẹjọ́ a máa ṣe gẹ́gẹ́ bí ìtara ọmọ. Ẹjọ́ ló lásán lọ́rùn ọ̀rọ̀ Ọlọ́run lẹ̀ gbọ́ o, ọdún láti kọ́ ló sọ̀rọ̀ o. Ẹjọ́ lọ́run bá fún ní orí ọ̀fẹ́ tó ń wà nínú ẹ̀ tó lè gé èèyàn Ọlọ́run. Dìde kó o gbọ́ ohun tí mo sọ kó o. N tó ọmọ tó rán níṣẹ́ káfọ́ òdodo bára wa sọ̀rọ̀ tí ò bá sí fẹ́ ká mọ̀ pé kò sí àṣeyọrí kankan. Bọ̀dé ìfẹ́ bá wà ní Kristi gẹ́gẹ́ bí inú tèmi ṣe rí. Ohun tó ń gbọ́ yẹn wá dìde bẹ́ẹ̀ kó o sọ pé àdáyé tí ń bá wọn mọ̀ ń ṣẹ́ ẹnìkan bá dá lọ́nà ń bá ìlànà ṣe fún un. Tó bá dá ní ṣe fún un, you say your own. Mọ̀nà kí ló máa ṣe fún kí lẹ́yìn lè ṣe fún ẹgbẹ́ ránṣẹ́ tí wọ́n dá lọ́nà. Ẹ mọ̀ bí tó wà, ìgbésẹ̀ wo lẹ máa gbé? Ẹ máa fà lọ́wọ́ lọ́wọ́ ni.
opinion tí wọ́n nìyẹn. Mọ́mì, ẹ bá ẹni tí ó dá lọ́nà yẹn rí. Yes. Bẹ́ẹ̀ mo fi tó wà gan, ẹ wá àwọn èèyàn pé kọ́ bá yín ṣàwárí àmẹ́kọ̀ọ́. Torí ọlọ́pàá tó lè declare wanted. Màmá, ẹ bá ń pàtẹ́wọ́ fún màmá. Ẹ jọ, ṣé Ọlọ́run ṣe bẹ́ẹ̀? Ẹ sọ̀rọ̀, ṣé Ọlọ́run ṣe bẹ́ẹ̀? Ṣé ẹni pé bó ṣe yẹ kó rí nìyẹn lójú wa? Ṣùgbọ́n Ọlọ́run ò ṣe bẹ́ẹ̀. Ǹjẹ́ mọ̀ pé kàtó débẹ̀ ó yẹ kí kìnìún yẹn náà bẹ̀rẹ̀ hàn wọ́n lọ sí lọ́nà kó dẹ̀ fàyà abẹ́kọ̀ọ́. Kìnìún yẹn tó fún máa yẹn ní chance. Ó tún gbé òkú wòlíì tí wọ́n tó ṣì lọ́nà. Ó tún ní kọ́ lọ sí sípò jẹun. Kí ló dé tí kìnìún ó pàdé tó ṣì lọ́nà kó fà á lẹ́nu ya? Ẹ ti bẹ́ẹ̀, alábòsí á máa náwó, alábòsí á máa kọ́lé, alábòsí á máa níláyé, á máa ṣe gbogbo ṣùgbọ́n àtúbọ̀tán alábòsí ń kọ́ kílẹ̀ yẹn kò ní dára. Ọba adákẹ́jà ni Ọlọ́run, òun kì í bínú béèyàn ṣe ń bínú, òun kì í ronú béèyàn ṣe ń ronú. Kì í ṣe pé wòlíì yẹn ò ní gbẹ̀san iṣẹ́ ọwọ́ ẹ̀, ṣùgbọ́n ẹni tó da ohun Ọlọ́run lákòókò yẹn la ṣì kọ́kọ́ jẹ níyà. Torí adánwò kò tẹ̀lé ohun Olúwa, ẹgbẹ́ aleluya. Tí a bá tẹ̀ kíyèsí dáadáa nínú ìrìnàjò ayé wa náà, a máa ń yá aṣinilọ́nà o. Aṣinilọ́nà pọ̀ o. Tí a bá dé ẹ̀kọ́ kejì, ẹ wo ìgbé ayé àwọn aṣinilọ́nà, ẹ kò ṣe. Nígbà míì wà tí wòlíì bá ti ṣe fún wa pé wọ́n ní o máa jẹ lá. Wòlíì ló jẹ́ fún ẹgbẹ́ Ọlọ́run sọ bẹ́ẹ̀. Ìgbà tó bá rìnrìn àjò ẹ lọ, tó bá tún máa dé nìkan, wọ́n lè ní máa wọ ìjàre máa jẹ láẹ. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ìjọ tiwa ò léèwọ̀. Aleluya o. Àwọn ìjọ ẹlẹ́kọ̀ọ́ òdì. Àwọn kan sọ̀rọ̀ kan mi ní dárúkọ torí ibi tí mo ti ń ṣiṣẹ́ lọ́wọ́lọ́wọ́ yìí. Ó ní láti ìgbà tí àwọn ìjọ kan ti dé, ó nígbà yẹn ni agbo ìgbàgbọ́ ti dà wọ́n. Tẹ́lú gbogbo kan tẹ́ straight yẹ. Tẹ́ ń ṣe bí ẹgbẹ́ kò sí wòlíì kò sóhun Ọlọ́run mọ́. Lótìtọ́ àtòdodo, wòlíì Ọlọ́run wà, wòlíì èké wà. Ṣùgbọ́n nígbà tí a bá ti sọ wípé gbogbo ẹ̀ náà ni ò sí bẹ̀ mọ́, pé gbogbo ẹ̀ náà ni a ti rà padà. But Jésù sọ nínú ìwé Matthew 5 níbi kan pé èmi kò wá láti pa òfin tàbí iṣẹ́ àwọn wòlíì run bí kò ṣe láti mú iṣẹ́. Ibẹ̀ náà mẹ́ta wọn fẹ́ pé kò sí ìwọ̀ kankan. But ní ìjọ Celestial tàbí Kérúbù, wọ́n lè ní ọmọ ẹ̀mí o gbọ́dọ̀ jáde láti oṣù yìí di oṣù mẹ́ta. Wọ́n lè ní ọmọ ẹ̀mí o gbọ́dọ̀ lọ síbi tán bá ti ń sin òkú lọ́wọ́lọ́wọ́. Wọ́n lè ní ọmọ ẹ̀mí aláìsàn kan máa wà tí yóò dàbí wípé o máa ní oore ọ̀fẹ́ láti fẹ́ lọ wò, o gbọ́dọ̀ lọ wo aláìsàn yẹn. Aleluya o. Nígbà tó bá lè ti sọ bẹ́ẹ̀ fún wa, wòlíì ló jíṣẹ́ yẹn fún wa. Ohun tó lè ká ṣe ní pé ká dúró de ohun Ọlọ́run àbẹ́bọ̀. Ìbẹ̀rẹ̀ lẹ̀ tó máa dé àwọn òbí. Ó lè má jẹ́ wòlíì, ó lè jẹ́ àwọn ìlànà ìjọ tá ń sọ yìí. Wọ́n á náà wàásù Jésù fún ẹ. Wọ́n á ní gbogbo ẹ̀ Jésù ti kàn máa ń gbélé fún, wọ́n á ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. Ó máa wá jẹ ìwọ lọ́ra o. Òun lọ́pọ̀lọpọ̀ mí tó bá ti mọ ìdí ìfẹ́ Ọlọ́run ní Celestial tó bá padà sẹ́yìn tí kò bá múra ìgbé ayé lórí máa ń bàjẹ́ ni. Tàbálẹ̀ wo àwọn Ọlọ́run tó máa ń yọ fún wa ní àwọn ẹ̀kọ́ wa ní ìjọ Celestial. Àwọn ọmọ Ọlọ́run tá wà ní Celestial là jẹ́rìí jẹ́. Àwọn aláṣẹ wa ti jíṣẹ́, wọ́n ti jókòó ti Bíbélì. Wọ́n wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó lè mú ìrònú kúrò àdá wa. Kì í ṣe àwọn gbogbo wàásù tí mo ti ṣe láti ìgbà tí mo ti lórí òkè yìí. Kì í ṣe prosperity preaching. You will be blessed in the mighty name of Jesus. Tó bá ti jáde lọ́sẹ̀ yọ àánú Ọlọ́run ló máa rí gbà yín náà ṣe àmín. Tí mi ò lè ní sọ nípa wípé ẹni bá ń tọwọ́ lẹ́sẹ̀ kì í rí ìbùkún Ọlọ́run o. Ṣé gbogbo ẹni tẹ́ ń gbàdúrà fún pé yóò rí ìbùkún Ọlọ́run lọ́sẹ̀ yìí? Tẹ́ ẹ̀kọ́ Ọlọ́run bọ́ wọn. Ṣé gbogbo ọlọ́run lọ rí ìbùkún Ọlọ́run ni? Nígbà tó o sọ nípa ẹ̀ṣẹ̀ pé Ọlọ́run o, ó ní ká sáfẹ́ṣẹ̀ o, ó ní ká sáfẹ́lẹ́ yìí o, ó ní ká má rìn báyìí o, ó ní ká rìn báyìí o. Ṣùgbọ́n kì í ṣe prosperity preaching ní àwọn ẹ̀kọ́ tó wà ní ìjọ Celestial. Wọ́n máa fún wa ní àwọn ẹ̀kọ́ yẹn lójú àmì débi wípé a lè ní àǹfààní láti mọ̀ ìfẹ́ Ọlọ́run. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bí a ṣe ní ẹ̀kọ́ tó dára tó, àbí bẹ́ẹ̀ kó náà ọ̀rọ̀ Ọlọ́run. Ẹgbẹ́ aleluya.
ẹgbẹ́ àlelúyà wa ẹ̀jẹ̀ náà ní pẹ́sà lè lọ́wọ́ ọba píṣì lọ́wọ́ báyìí táwọn èèyàn bá gbọ́ ọlọ́run tó jinlẹ̀ lára yín bẹ́ẹ̀ ló máa ní praise the Lord inú kó dá orin inú kó ka Bíbélì ọba gbọ́ ọlọ́run tó jiná àbíkájọ́ ní màá lọ́wọ́ kọ́ pé yes that is our God because nígbà kan dìde nínú ẹ̀ nígbà tó ń gbọ́ torí pé tó ń gbọ́ ó yẹ ẹ̀mí dẹ̀ ń jẹ́rìí ẹ̀mí nínú ẹ̀ but bí ọ̀pọ̀ bá ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó bá ń wo àwòrán ara rẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run tó dẹ̀ rí bí àwọn ọ̀rọ̀ ọlọ́run yẹn ń gún òun lọ́kàn kò lè lálàáfíà kò lè láyọ̀ pàpà torí nílé ìgbé ọ̀rọ̀ ọlọ́run ní ọgbẹ́ inú inú ìwé àpọ́sítélì ọgbẹ́ inú ló pe ọ̀rọ̀ ọlọ́run bàtà táwọn tó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run títí inú wọn dẹ̀ bàjẹ́ inú wọn bàjẹ́ débi pé wọ́n wá ọkọ̀ àti kí wọ́n pè ní ọkọ̀ dídà láti sọ fún àwọn ìránṣẹ́ ọlọ́run tó sọ̀rọ̀ ọlọ́run ní ìṣàwọn àpọ́sítélì ẹgbẹ́ hallelujah tó a ní láti jíkìrì kí àwọn kíyèsí pé ta ni aṣinilọ́nà tó lè jẹ̀mí lẹ́sẹ̀ ẹlòmíì nígbà tó bá fẹ́ dáwọ́ lé iṣẹ́ kan wọ́n ní iṣẹ́ báyìí iṣẹ́ o ọ̀nà báyìí ni kò tọ́ o ẹlòmíì pẹ́ fúlà tó bẹ́ẹ̀ ká wọ́n á má wọrí tó bá ti lówó bísíǹnẹ̀sì tó bá wẹ̀ ló lè bẹ̀rẹ̀ yìí tí wọ́n sọ fún ẹ kò sọ́nà bẹ́ẹ̀ tó bá ní kó ṣe kò lè bí ẹ hallelujah o nígbà tó bá dẹ̀ máa dáwọ́ lé ó máa rówó bẹ̀rẹ̀ lóòótọ́ èyí tó ọlọ́run ní kò ṣe yẹn á kò ní pé ó nira tàbí bóyá kan tí ò lè owó wá ẹlòmíì nínú wa bá ṣe wà yìí mo fi ọlọ́run máa búra kádà rẹ̀ ò fi pé kó máa ta nǹkan olómi lọ kádà rẹ̀ lòmíì kò tún kó máa ta omi tàbí nǹkan tó bá jọ mọ́ omi bí mínírà bí ọwọ́ ta ibẹ̀ ní ìbá ti ṣoríire tí ìbá lówó nínú wọn máa ń sọ fẹ́ lómi pé tó bá ti kọ́ lé ẹ tó bá gbé kànga síbẹ̀ ẹlòmíì wọn á sọ fún pé o ò gbọdọ̀ ta omi yẹn wọn á fún léwọ̀ wọn tó bá ti gbé kànga irú èmi sì wọ́n ti ṣe ẹ̀kú mi wọ́n ní jọ́kíjọ́ tí bá ti wọ́n gbé kànga sí ilé mi wọ́n ní ìgbọdọ̀ ta omi yẹn ọ̀fẹ́ ní gbọ́dọ̀ máa bá wọn èèyàn hallelujah o ó wá dá àsìkò yẹn kó wó yẹn dé èmi náà máa mọ̀ nínú ọlá ọlọ́run lórúkọ Jésù lórí ẹ̀rí bẹ́ẹ̀ fi ní àti ẹ̀ ṣẹ́yìn tẹ́lá ti ṣàmì máa gbàdúrà fara mi ẹ̀yin náà nígbà bá ti gbàdúrà fara mi ẹ̀yin náà máa gbàdúrà fara yín mo ní yóò rí bẹ́ẹ̀ fi ní àti ẹ̀ owó yẹn wá dé kọ́lá yẹn wá dé kí wá wò pé tí bá dẹ̀ tó gbé kànga yìí tí mo bá ń ta omi yìí owó yẹn á máa pọ̀ sí i kí ni mo ṣe yẹn mo ti gbàgbé ohun ọlọ́run tó bá mi sọ̀rọ̀ hallelujah o nígbà tó wá máa di pé mo bẹ̀rẹ̀ sí ta omi àwọn kankan máa wá ṣẹlẹ̀ tó yẹ pé owó tí mo gbẹ́kẹ̀ ní ẹni tí ń bá múra àdẹ̀kọ̀ owó yẹn jẹ yàtọ̀ sí yẹn àtìlẹ́yìn tó kú nígbà tó kú tó bẹ̀rẹ̀ sí ní ibẹ̀ tó wá omi nígbà tó kú tí ò lè romi tí wọ́n sọ wípé gbogbo omi tí ìbá máa ṣe àǹfààní fún nígbà tó kú yìí gbogbo ẹ̀ ló ti gbowó ẹ̀ nígbà tó wà láyé hallelujah èmi ṣe wà yìí o ìwàásù ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n ń kà kò fọ́ èmi lójú o bíbélì ìṣẹ̀lẹ̀síà tí ọlọ́run fún wa ní ìjọba táwọn róòmù kọ yìí tí gbogbo onígbàgbọ́dọ̀ ń lò yìí tí àwọn mẹ́lẹ̀ bá báwọn tó kọ bíbélì yìí gangan pé wọn kì í ṣe ìjọ ọlọ́run ẹ̀jẹ̀ ń lo bíbélì wọn ẹ̀jẹ̀ ni wọ́n ṣe bí ọlọ́run bíbélì yìí kan náà tí a jọ ń lò yìí o hallelujah ó fi yé èmi dájúdájú wípé a ní láti tẹ̀lé ohun ọlọ́run ohun ọlọ́run wà nínú bíbélì ohun ọlọ́run tún wà nínú àwọn ènìyàn tó ń gbé ọlọ́run nínú ènìyàn nínú ọlọ́run ni ọlọ́run wà Jésù lọ gbà tó parí tó fẹ́ kí wákàtí ó ní mo ń lọ ó ní ọ̀pọ̀ kan ni mo ní láti sọ ó ní ṣùgbọ́n tí bá ní kí n máa tò wọ́n ní ẹsẹẹsẹ ó ní ayé òní gbà á ó ní nítorí náà ní màá rán olùtùnú sí tí ó máa wá ṣàlàyé àwọn nǹkan tó bá kù tí mo fẹ́ sọ fún yín ìgbà tó dẹ̀ máa lọ tó máa padà tó máa dá kí níyẹn padà kí ló fi rọ́pò ara ẹ̀ Holy Spirit kí ló fi rọ́pò ara ẹ̀ ẹ̀mí mímọ́ ó fi ẹ̀mí mímọ́ rọ́pò ara ẹ̀ ẹ̀mí mímọ́ yẹn wá wọnú èmi ó wá wọnú ìwọ a máa wá sọ̀rọ̀ jáde ẹni bá ti gba ọlọ́run láàyè nínú ayé ẹ̀ ẹ̀mí ọlọ́run á dìde nínú ẹ̀ á lè máa sọ̀rọ̀ jáde
ti gbàgbé lọ́lọ́run tún gbé wọn ní ìjọ mímọ́ fún wọn tó já padà fún wa pé ohun tó dára la bàbá yín ṣe gbà yẹn èyí tí ẹ kà sí pé bóyá pé wọn sí nínú ìlànà ṣùgbọ́n nínú ìgbàgbọ́ yìí èmi ó gbé wọlé fún yín ọlọ́run dẹ̀ gbọ́ wọn bàbá ọ̀ṣọ́ pàdé kí ní ẹ̀ka rẹ̀ a máa bí ọmọ lọ́jọ́ kẹjọ àádẹ́ máa sọ nǹkan tó ọmọ yẹn máa jẹ́ iṣẹ́ tó máa ṣe èèwọ̀ ohun tí ó gbọdọ̀ ṣe ìjọ mímọ́ àdẹ̀ sọ́jà àti ìfẹ́kẹ́ hallelúyà. abálẹ̀ tẹ̀lé gbogbo tí ohun ọlọ́run sọ nípa ọmọ yẹn dẹ̀ máa jó lórí ènìyàn ṣùgbọ́n ẹ wo bí ayé ẹ wo bí wọ́n ṣe fọ́ wa lójú nínú ayé ẹ wo bí ohun gbogbo ṣe olúkúlùkù ṣu ọlọ́run sọ̀rọ̀ wọn ní kò sọ bẹ́ẹ̀ mọ́ wòlíì yẹn ò dá lẹ́jọ́ kò tí ì pàdájọ́ tiẹ̀ tó bá tó fẹ́ pàdájọ́ ẹsẹ̀kẹsẹ̀ táwọn ọlọ́run má ṣe dájọ́ ẹsẹ̀kẹsẹ̀ ó yẹ kí kìnìún yẹn pa wòlíì yẹn ni ṣùgbọ́n kìnìún ò jáde kìnìún tó jáde yẹn jáde ló kọ́ kìnìún lásán ni èmi máa ń bá yín sọ ẹ̀yin kì í gbà kò sí oúnjẹ ọlọ́run ò lè pàrọ̀ rẹ̀ sí kò sí agbára ọlọ́run ò lè fi tí ò lè fi bẹ̀rẹ̀ ṣẹ́ ìbàdàn ṣe àmì sàmì lánàá àwọn èèyàn náà fẹ́ mọ̀ ń ṣeré ni atẹ́kùn òfẹ́ àtàfáànù ṣùgbọ́n iná yẹn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìjì wọnú iná yẹn tí mo fi hàn àwọn ọ̀ṣọ́ ọ̀rọ̀ àárín wa ìjì yẹn yí bí ìgbàgbọ́ bá ní kí àwọn ìgbónú òòṣà ìgbónú ẹmọ kìíní tí àwọn onígbónú kó máa ń gbé yẹn tó máa ń yípo gbìrìgbìrì bẹ́ẹ̀ ni iná yẹn ṣe ń gbọ́ ẹ̀ lọ iná yẹn gbọ́ ẹ̀ lọ títí bí ọ̀nà iná yẹn ṣe ti sí aṣọ ẹ̀ tó ohun aṣọ ẹ̀ tó tó lẹ́gbẹ̀ẹ́ ìgbà yẹn mo bínú ni mo lọ ní kọ́ọ̀bù ìgbà wa ni mo dá ìgbà ní omi lé lẹ́yìn náà àmì ẹni àmì ní ẹ̀kẹ́ aleluya ọlọ́run tó mú Jónà tí ò sí ọ́síjì kan nínú ẹja tí Jónà lọ sínú ipò òkú nínú ẹja fún ọjọ́ mẹ́ta bí ọmọ bá wà nínú aláboyún connection kan wà láàrin ọmọ àti oyún okùn lé ọmọ ó ti fún ọmọ ní ọ́síjì nínú oyún tí ọmọ máa fi mí tí ó máa fi jẹ bí ayé bá mú mi bí ayé bá ń jẹun àbíkẹ́kọ̀ọ́ ọ́síjì wà nínú ọmọ yẹn kí ló so Jónà mọ́nú ẹja tí Jónà fi lọ ọmọ ẹja lọ́jọ́ mẹ́ta tọ́lọ́run tó fi pọ̀ tó sì wà láàyè ògbó ni fún ọlọ́run lókè ọ̀ kí ló so Jónà pọ̀ nínú ẹja kí ni ìfún tó so Jónà pọ̀ tí Jónà fi ń gba ọ́síjì nínú ẹja kí ló fà á tí wọ́n fi ní ìdí owó láti ná tí Jésù fi pe owó jáde láti inú ẹja kí ló fà á kí ló ṣẹlẹ̀ kìnìún yẹn ò ṣe kìnìún lásán ẹnikẹ́ni tó bá ti rìnrìn tí ò yẹ tó bá ti dalẹ̀ tó bá hùwà tí ò dára kò sí ọ̀nà tí Ọlọ́run ò lè gbà yọ sí ìgbà kan náà ní Bálákì àti Bálámù kẹ́tẹ́kẹ́tẹ́ máa pọ̀ o àbẹ́kọ̀ ó ní ọ̀gá mi kí ni kẹ́tẹ́kẹ́tẹ́ sọ bẹ́ẹ̀ ni wà kí ni kẹ́tẹ́kẹ́tẹ́ sọ ó ní kí ló dé kàn ó yíwájú ni nítorí orí màlẹ́kà tó gbé dàda rí bàbá fún kẹ́tẹ́kẹ́tẹ́ ní kẹ́sẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ò mà lọ kẹ́tẹ́kẹ́tẹ́ mà láwọn ó mà láwọn ó láwọn ó mà sọ̀rọ̀ kí lọ́rọ̀ kò lè ṣe ẹrù bá dára wa ni mo sọ fún yàn àdára wa ni ẹni tó ń gbénú ayé lónìí ó wò dára rẹ ni afẹ́fẹ́ tó ń darí ẹ ló fún ẹ lórí ọ̀fẹ́ ló fi ń téèyàn ní ìṣẹ́jú kan tẹ́ni tó ní afẹ́fẹ́ bá wọ́n pé kò sí afẹ́fẹ́ mọ́ pé ní ti ọ̀dọ́ tiẹ̀ tàbí tẹ̀lé o tó bá ní kó búlọ̀kù ẹ̀ ẹ jọ bí gbogbo yín ṣe ń lo fóònù tó bàbá bẹ́ẹ̀ búlọ̀kù láyé mi ṣé wọn búlọ̀kù láyé tiẹ̀ ẹ sọ̀rọ̀ ṣebí ní control service náà ti máa ṣe wọ́n ní nọ́mbà báyìí láyé búlọ̀kù láyé ẹ̀ ẹ̀yin mẹ́rin tó wà lẹ́gbẹ̀ẹ́ mi á lè máa receive call èmi ò lè ní ní network lórí fóònù àbí kò ṣe lẹ́yìn ẹ sọ̀rọ̀ ṣe nọ́mbà tí o sì gbọ́dọ̀ lọ́wọ́ ẹni bá fẹ́ búlọ̀kù láyé ẹ̀ ní ìṣẹ́jú kan lásìkò náà yìí yóò búlọ̀kù láyé ẹ̀ òun ló ṣe mú bàbá tó fọ ọmọ lẹ̀ òun ló ṣe mú ọmọ tó fi bàbá lẹ̀ òun ló ṣe mú èèyàn bíi méjìlélógún tó wà ní ọkọ̀ àwọn bíi méjìlélógún wọ́n lẹ̀ jóná àwọn méjì lẹ̀ lọ nínú plane àti ní plane tó lásìdẹ́ǹtì rí tó ní bí èèyàn bíi mẹ́rin tó wà sọ̀báyé abẹ́kọ̀ọ́ kí lọ́rọ̀ kò lè ṣe nítorí náà ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ wo ẹ̀kọ́ kejì yẹn ni mo ti fẹ́ ṣiṣẹ́ ẹ
bá mi wo ẹ̀kọ́ kejì, ẹ bá mi kà á. Yes. Yes, ma'am. Orúkọ rẹ̀ ti nìyí tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti nìyí tó Olúwa. Olúwa wa. Orúkọ rẹ̀ ti nìyí tó ní gbogbo ayé. Orúkọ rẹ̀ ti nìyí tó. Ṣé orúkọ Olúwa ní ìtòlì? Ẹ sọ̀rọ̀. Ẹni yẹ kó tọ́jú tábọ́ọ̀dù lára ẹ̀ òní fẹ́ tọ́jú tábọ́ọ̀dù tó bá Nàìjíríà tètè ṣe ló bá wa jà ní Nàìjíríà. Ẹni wípé ó pa ìyá yẹn mú fún òní yẹn torí pé kò dẹ ẹjọ́ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Kí aleluya kan. Ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ kejì. Ẹ jẹ́ ká wo ẹ̀kọ́ kejì. Yes. Ṣé kí n máa kà fúnra mi tó bá fẹ́ gbé mi? Kò fẹ́ kẹ́ni kí ó ṣaláìmọ̀ ara bí gbogbo àwọn bàbá wa ti wà lábẹ́ àwọsánmọ̀ tí gbogbo wọn sì la òkun já tí a sì báńtíìsì gbogbo wọn sí Mósè nínú àwọsánmọ̀ àti nínú òkun tí gbogbo wọn sì fi jẹ oúnjẹ ẹ̀mí. Tí gbogbo wọn ti jẹ oúnjẹ ẹ̀mí kan náà. Tí gbogbo wọn sì mu ohun mímu ẹ̀mí kan náà. Yes. Nítorí pé wọ́n mu nínú àpáta ẹ̀mí tí ń tọ́ wọn lẹ́yìn. Kristi sì ti àpáta náà. Kristi sì ní àpáta náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn ní inú Ọlọ́run kò dùn sí. Ọ̀pọ̀lọpọ̀ wọn nínú Ọlọ́run kò dùn sí. Nítorí pé a bì wọ́n ṣubú ládìgbì. Nǹkan wọ̀nyí sì já sí àpẹẹrẹ fún àwa kí ó má bàa ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ohun búburú. Ẹni sùúrù, ibi tá a dé ni wọ́n ti máa bẹ̀rẹ̀. Ìgbà tí a bẹ̀rẹ̀ ọdún yìí, mo ta bá sọ̀rọ̀ lọ́nà kí ipa fífẹ́ ìkẹ̀kọ̀ wí o. Abẹ́kọ̀ọ́, mo ní tí a fẹ́ kẹ́kọ̀ọ́ nínú Bíbélì ni pé àwọn tí ó ti lo ayé ṣáájú wa, àwọn tá a rí pé wọ́n Ọlọ́run kẹ́ nínú wọn tí wọ́n ṣe rere. Káwọn ka Bíbélì pé kí ni wọ́n ṣe tí wọ́n fi rí àánú gbà. Àwọn Ọlọ́run dẹ̀ sọ pé tí Bíbélì sọ pé wọ́n gba ẹ̀san búburú tí wọ́n ṣe búburú. Káwọn kẹ́kọ̀ọ́ lára wọn pé kí ni wọ́n ṣe tí wọ́n fi gba èrè búburú. Ẹ̀tù gbọ́ngàn sọ bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára wọn nítorí àpẹẹrẹ búburú tí wọ́n ní. Kí ni àwọn àpẹẹrẹ búburú tí wọ́n ní Bíbélì máa kà á lẹ́sẹẹsẹ. Àwọn kẹ́kọ̀ọ́ wà bẹ́ẹ̀ pé nínú ìjọ Ọlọ́run mo ní ẹ̀kọ́ kan lọ́wọ́ ọjọ́ tí mo ní débi gan mi ò tí ì ṣiṣẹ́ débẹ̀. Aleluya o. Mo pe àkórí ẹ̀kọ́ yẹn ní àwọn èèwọ̀ nínú ìjọ Ọlọ́run. Ó yẹ kí ká jọ sọ. Àwọn èèwọ̀ nínú ìjọ Ọlọ́run. Mo pè é ní èèwọ̀ nínú ìjọ Ọlọ́run. Inú mi sì dùn pé ẹ̀kọ́ yìí jáde lónìí. Ara ẹ̀kọ́ yẹn wà lára nǹkan yìí. Àwọn èèwọ̀ wà nínú ìjọ Ọlọ́run. Ṣùgbọ́n ọ̀pọ̀ òògùn nǹkan tó ń jẹ́ èèwọ̀ mọ́. Ọ̀pọ̀ náà kò bóyá pé chọ́ọ̀chì gan-an nígbà tí ó ti yí sí láti wọnú chọ́ọ̀chì bí ìgbáyé àtijọ́ tó jẹ́ pé ká tó lè wọ chọ́ọ̀chì ìta la máa dúró sí. A máa wá fún ṣéènì mọ́ àlùfáà nídìí. Àlùfáà wọnú pẹpẹ a máa lọ rú ẹbọ àwa dúró síta torí gbogbo wa ò lè wọ chọ́ọ̀chì. Bàtà àlùfáà bá ti rú ẹbọ lọ́wọ́ tí ṣéènì yẹn bá ti kú ọmọ wa lọ́wọ́ tí ṣéènì yẹn ò ṣéèkì tí ò mì mọ́ wọ́n bá fa àlùfáà ní ẹsẹ̀ tálùfáà bá dá ṣéènì yẹn padà mọ́ lọ́wọ́ mọ̀ pálùfáà ṣì wà láàyè. Bàtà tí wọ́n bá fa ṣéènì yẹn tí ṣéènì yẹn ò mì wọ́n máa fi ṣéènì owó àlùfáà jáde wọ́n ti mọ̀ pálùfáà ti kú nìyẹn. Torí Ọlọ́run máa ń lu wọn pa Ọlọ́run máa ń lu wọn pa sí pẹpẹ ni ẹni bá ti dán ìdẹ̀wúdẹ̀wò. Ṣùgbọ́n gbà tí Jésù dé torí ọ̀fẹ́ dẹ̀ ti wà àti gbà wípé gbogbo èèyàn lè wọ chọ́ọ̀chì kò sí nǹkan kan oṣó wà chọ́ọ̀chì ń sìn àjẹ́ wà chọ́ọ̀chì ń sìn èmèrè wà chọ́ọ̀chì ọmọ Ọlọ́run wà chọ́ọ̀chì ọmọ èṣù wà chọ́ọ̀chì lórúkọ Jésù Ọlọ́run ò ní ṣe wá lọ́mọ èṣù. Gbogbo kìíní yẹn ni a gbọ́dọ̀ kíyèsí pé kí ni àwọn èèwọ̀ kí ni ìjọ Ọlọ́run nílò kí ni ìjọ Ọlọ́run fẹ́ lọ́wọ́ wa kí ni ó yẹ ká ṣe nínú ìjọ Ọlọ́run. Tẹ́bàdà wo Celestia wọ́n máa rí ìwọ kò gbọdọ̀ ìwọ kò wọ́n ní mọ́ṣúmọ́tò ló yẹn náà ni ò jẹ́ kí n máa lọ ṣọ́ọ̀ṣì yìí. Ẹlòmíà ní èyí tẹ́ fi kúnlẹ̀ yẹn gan ló
bàtà tí àtìláwí ò gbọ́ òun á máa ń pápò ní ṣọ́ọ̀ṣì wọ́n dẹ̀ sọ fún títí kò gbọ́ ọjọ́ tó ń pápò tó tutọ́ látọ́jú wíńdò síta àjẹ́mà ní kàlù tọ́ sí lára títí tó fi kú tó fi fi ọrùn ṣe èrè jẹ́ ẹnu ẹ̀wọ́ sẹ́gbẹ̀ẹ́ kan ni ọrùn yẹn kan síbẹ̀ ọ̀rẹ́sẹ̀ ó sọ sí ìlú ti rí wò aleluya o ààrẹ lòdì tó ẹgbẹ́ wọn ní obìnrin òṣìrílẹ̀ obìnrin òṣìrílẹ̀ obìnrin òṣìrílẹ̀ òun yàn láyò láti máa ṣírílẹ̀ ọjọ́ tí màlẹ́kà kan kò orí fífọ́ yẹn náà lórí ẹ̀ padà pa á torí ọlọ́run nígbà míì tí ogun èṣù bá ń bá yàn jà ogun èṣù ṣe é ṣẹ́ ẹni ọlọ́run bá ń bọ́jà ẹjọ́ ta ló fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run sọ̀rọ̀ pásọ̀ yẹn gbọ́ pásọ̀ yẹn mọṣẹ́ torí wípé ayé ló ń bá àwọn èèyàn tó ń gbé wá lọ́dọ̀ pásọ̀ yẹn jà òun pásọ̀ yẹn ṣe ń ṣàṣeyọrí iṣẹ́ tọ́lọ́run fi fún àwọn pásọ̀ lórí ọ̀fẹ́ nìyẹn ó ní mo rán yín lọ síbi tí ẹ̀yin kò ti ṣiṣẹ́ láti lọ kórè so ẹni táyé bá lè gbé kù bá gbé wá síwájú Jésù àtúlẹ̀ àmọ́ ẹni tó bá fojú rí ogun tó bá forí ru ogun ọlọ́run ò ṣe iṣẹ́ kódà yóò tún ní ṣòro yóò tún wà lórí àwọn ọmọ ìrandíran ẹ̀ so ẹ bá mi kà á. Gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Gẹ́gẹ́ bí àwọn pẹ̀lú ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kó má sì ṣe jẹ́ abọ̀rìṣà. Ṣẹ̀gbọ́n ọlọ́run ní bí àwọn yẹn ṣe bọ òrìṣà tí wọ́n ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ọlọ́run ní àwọn ò gbọ́dọ̀ ṣe èyí a gbọ́dọ̀ jẹ́ abọ̀rìṣà torí gbà tí wọ́n bọ̀rìṣà ṣe lòun bá yé wọn jẹ́ ṣe lòun rú wọn dànù mò ń gbọ́. Bí àwọn mìíràn nínú wọn bí a ti kọ́ pé àwọn ènìyàn náà jókòó láti jẹ àti láti mu wọ́n sì dìde láti ṣeré bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe àgbèrè gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ń ṣe tí. hallelujah ẹ jẹ́ àjọ hallelujah nínú wọn nígbà náà àwọn mìíràn ń ṣeré wọ́n play wọ́n ṣeré ẹ̀fẹ̀ ọmọ wa ṣọ́ọ̀ṣì láì tọ́lá ní wọ́n wá jọ́sìn eré rẹ̀ lómi ìrú pé ṣọ́ọ̀ṣì ẹ̀bẹ̀rẹ̀ báwo ni náìtì yẹn lánàá wọ́n jọ dúró wọn ṣọ́ọ̀ṣì náà wà báwo ni náìtì yẹn lánàá ìyá alápájá náìtì yẹn wà pa ìfà a máa ròyìn tàbá ti parí ẹ̀sìn ààrẹ òtún níbalẹ̀ alìjẹsàlẹ̀ jíìsì kékeré ká tó bọ́ta àlélé ìgbà míì wọ́n ní bẹ́ẹ̀ torí ọ̀rọ̀ fámìlì máa tàbá yẹn bọ̀dá yẹn aláṣetù mi wọ́n máa ṣe ní ti láàrin ìjọ ọlọ́run tó sì jẹ́ èèwọ̀ ó ní àwọn kan ṣeré nínú wọn olóhùn sí ti ọwọ́ olùparun wọn àwọn èèwọ̀ nìyẹn nínú ìjọ ọlọ́run kí èèyàn bá wá church èèyàn máa ń dúró jẹ́ kódà tẹ bá ti lè ṣe jerí mo yá mọ ẹni tẹ bá kẹ́kọ̀ọ́ lára mi dáadáa mama tẹ bá kẹ́kọ̀ọ́ lára mọ́mí ẹ̀ máa gbọ́ tí a bá parí ẹ̀ tá a bá fẹ́ tò jáde ni wọ́n wá kí mi abẹ́kọ̀ọ́ bí mo gbé nǹkan wá sí bí mi ní kí gẹ́tì mi bí mo gbé nǹkan wá bí mi ní kí ó ní bàtà bá parí ẹ̀ tá a bá fẹ́ jáde tá a fẹ́ ṣe jerí mo yá mọ ó ti wá ìgbà yẹn máa wá gbọ́dọ̀ àwọn màmá yìí ní màá ṣe ìgbọ̀ngbé ẹ̀pẹ̀lẹ́ máa ẹ̀kú ẹ̀sìn ẹ̀pẹ̀lẹ́ that is me gbọ́dọ̀ wọ ṣọ́ọ̀ṣì káṣẹ́ máa pé à ń ṣẹ̀sìn lọ ẹ̀ka ọ̀ ẹ̀pẹ̀lẹ́ máa ìyẹn kò dáa a ti fi ẹni yẹn wí ọlọ́run nìyẹn àwa gan ẹni tá à ń kí yẹn káàbà múra abẹ́ ń pa láìtọ́jọ́ ó dàbí kákọ́ ní fẹ́ máa kọ́ ní ọgbẹ́ ìsìn máa ní ẹ̀ṣẹ́ àmàlù ló ń jó lọ́wọ́ ọjọ́ ọmọ mi ò ṣé àmàlù ó lẹ̀ ń ṣọpẹ́ lọ́wọ́ mẹ́jọ ṣé àmàlù ló ń ṣọpẹ́ sí ẹ̀sà kẹ́yìn ló ń ṣọpẹ́ sí tó yẹ kó wá dárúkọ yín ní ọpẹ́ kò yẹ kẹ́ ẹ dárúkọ yẹn ní ọpẹ́ mí ní kẹ́ má náwó fún àwọn ọmọ àkọrí o but ọlọ́pẹ́ máa jó ẹgbẹ́ òtún mọ́ rẹ̀ lọ́lọ́pẹ́ ìjọba mọ́ rẹ̀ lọ́lọ́pẹ́ lápẹ́rẹ́ bá ní ọlọ́pẹ́ máa jó ọlọ́jọ́ ìbí máa jó sórí àwọn bá dárúkọ ẹ̀ tí ìfẹ́ tó ṣe lọ́wọ́ kó lè mú náírà tó bá wọn kó ṣe kéde ó kù ní akọrin lórí tó bá ti lè dárúkọ yẹn báyìí ó ẹni tẹ́ dárúkọ yẹn ti dáná ìyá ẹ̀gbọ́n tó sọ ní ó ní òkú omi ní èmi yóò fi fún ẹlòmíràn èmi ò sì ní fi ìyìn mi fún èrè gbígbé abẹ́yẹ ògbó tí wọ́n nígbà tí mo yin ọlọ́run lọ́wọ́ tí mo wá ní àdúgbò ọdún láàmì màmá àsùnkún ní ọdún yọ ẹ̀yẹ ọkùnrin ẹ̀yìn lé nífẹ̀ẹ́ mi ní nífẹ̀ẹ́ mi yọ nífẹ̀ẹ́ mi ẹgbẹ́ ń pọ̀ mí ní ẹ̀tọ́jọ́ ni ẹbí mi ní wí ọlọ́run báyìí ẹ mọ́jà ọkọ̀ mi inú ọgbẹ́ ṣàánú mi ó kí aleluya kan a gbọ́dọ̀ ṣe níwájú ọlọ́run tá a bá sin ọlọ́run ìfà tẹ́lá dé àgbo àwọn olóríṣà wọ́n fi òrìṣà burúkú wọn kì í fi ṣeré o ọmọ ẹgbẹ́ ariwo ẹni bá wo ṣe kíníkà wọ́n bẹ̀
ẹlòmíì gan bá fẹ́ wọ yàrá yẹn wọ́n ní fi ojú wọlé torí wọn gbọ́dọ̀ wọ bẹ̀ wọ́n máa ní àìwò wọ́n ẹ̀yìn náà máa ń rìn wọ́n èyí tó bá bí lé nínú wọn tó bá lóhùn yíjú sí wọn máa parẹ́ tẹ̀kẹsẹ̀ ni. tí ẹ bá lè ṣe bí àníwájú òrìṣà mélòó níwájú Ọlọ́run láti má lè fi ọ̀wọ̀ fún Ọlọ́run. bàbá màmá ẹ̀ka síwájú. gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ṣe tí 11,000 lé ẹgbẹ̀rún ènìyàn sì ṣubú ṣọ̀kan. tí wọ́n ṣàgbèrè nínú ìjọ Ọlọ́run àgbèrè pàṣágà. bẹ́ẹ̀ ni ní ayé àtijọ́ bó bá fẹ́ fẹ́yàn nínú church ó lọ rí àlùfáà ẹ máa make request wọ́n á gbàdúrà sí wọ́n á mọ̀ fẹ́ Ọlọ́run kò bá rí fine baby fine girl ní church tó lè dé ọ̀dọ́ o ò gbúdọ̀ lọ sọ fún kó fẹ́fẹ́. ṣùgbọ́n lónìí àtàkùnlé kọ àtìyàwó lé àti bàbá lé oníkálùkù girlfriend 3 4 ẹlòmíì ò múyàwó ẹ̀ wá ṣọ́ọ̀ṣì gan àwọn girlfriend ẹ̀ ló kún ṣọ́ọ̀ṣì kì í ṣe tẹ̀lẹ́ bíbá yìí nìkan ni mo sọ ìrírí tí mo ti ní ni mo sọ mo jọ́ sí ṣọ́ọ̀ṣì lọ́jọ́ jẹ́ pé gbogbo àwọn àgbàjọ yẹn pátá kò sí tó múyàwó lé ẹ̀wà ṣọ́ọ̀ṣì kí hallelujah ọjọ́ tí wàhálà máa ṣẹlẹ̀ tó fẹ́ ṣèkórè àwọn ìyàwó wọn bá dé lọ́wọ́ wọn pé ẹ̀yin ṣèkórè ẹ̀ lè ìfẹ́ ti wá wọn ọ̀dá wọn ìyàwó wọn ọ̀dá wọn àlẹ́ wọn lọ orí burúkú ti bá yín lónìí ẹ̀yin tìtorí òṣìṣẹ́ fẹ́ ṣe àbí wọ́n tún dọjọ́ kórè yín ẹ̀tún wọn wáṣẹ́ ṣì wọn ò lè ráyè tó lélẹ̀ wọn ò tí ì lẹ́nu mẹ́fà jà àwọn ìyàwó ní ti ṣíwò rẹ̀ lẹ́ lọ gbogbo ẹ̀ wọ́n ń dàrú gbùgbà ẹ̀tọ́ bàbá dẹ̀ kàtọ́ jẹ́ àlè ibi náà ti ṣe túkẹ́túkẹ́túkẹ́ ibẹ̀ làṣírí wọn ti ń túkẹ́ lára wọn rè ẹ̀wọ̀n mọ́lẹ̀ wọ́n da ìkórè yẹn wọ́n pa gbogbo rẹ̀ jẹ́ nínú ìjọ Ọlọ́run a kì í ṣe àgbègbè mọ́ ń bọ́. bẹ́ẹ̀ ni kí àwa kí ó má ṣe dán Olúwa wò gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn tí ti dán wò. dídán Ọlọ́run wò náà ni. tí a sì fi ejò run wọn. ọ̀ya èèwọ̀ ni kéèyàn máa dán Ọlọ́run wò kí ni mo ní wàásù kan wà tí mo pè ní èèwọ̀ nínú ìjọ Ọlọ́run a kì í dán Ọlọ́run wò ọ̀nà wo la fi dán Ọlọ́run wò Ọlọ́run mo dé o tó o bá dá mi lóhùn lóṣù mẹ́ta ìní sí ẹ̀ mọ́ ẹlẹ́ni àbòsí sí wẹ́ni bẹ́ẹ̀ ẹlẹ́ni àbòsí sí aleluya náà Ọlọ́run ẹgbẹ́ mi bọ́lẹ̀ mi ní bọ́lẹ̀ ẹgbẹ́ mi lú ẹ̀kúrọ̀ mi ó sì dáadáa o ó ń sọ èrò ọkẹ́ o ó ń gbàdúrà nígbà tó ń sọ níyàn lọ́wọ́ tó máa bá ọ̀rọ̀ jẹ Ọlọ́run kí mo fi ṣe látọ̀gbọ́ ọdún tí mo ti ń gbọ́ ẹ̀bọ̀ òkú ẹ̀ lóṣù mẹ́ta tó wà dábìlú mi ní sí ẹ̀mọ́ ọ̀daràn ẹ̀mí tó bára ẹ̀sìn kìkì ọ̀rọ̀ kan ó dẹ̀ bá yé ètò Ọlọ́run wa ni ó ní tẹ́yìn ò bá sí ìwọ̀n mọ́ olóhùn aṣẹ́kìnì òun á gbé òkúta dìde Ọlọ́run tó ní kíkìnì ò ṣẹ́kìnì ò lásán ló wà ní kò sí tí ò lè wà ẹkùn lè wà ejò lè wà kò sí tí ò lè ẹgbẹ́ gbogbo tó yọjú sí wọn ó fi ejò òun wọn bá wọn ṣàgbèrè ó fi ejò òun wọn kò sí tọ́lọ́run ò lè lò ní irinṣẹ́ ogun kún ọwọ́ wọn kì í fi búburú dẹ́yìn òwò èèyàn máa ń fọwọ́ fà á ìwọ ọmọ ló dẹ̀ máa ń mọ́ sòkí gbẹ́ kí aleluya ó ń dá Ọlọ́run wò á ní mo ti lọ ṣọ́ọ̀ṣì yẹn fún Sunday 6 alọ́jà mi ò á ní mi lọ ṣọ́ọ̀ṣì yẹn mọ́ ẹjẹ́ ó lọ bò yí kò lè rí ìgbẹ̀dọ̀ ń bọ̀ kí mo sọ kò lè rí ìgbẹ̀dọ̀ ń bọ̀ torí Ọlọ́run tó wá bá ń bẹ̀ kì í ṣe olùṣọ́ àgùntàn yẹn ló wá bá kì í ṣe àwọn àgbàjọ yẹn ló wá bá ta ló wá bá Ọlọ́run tó wá bá yẹn náà ló tún lọ bá níbi tó ń lọ lọ́hùn òun náà ni ó tún pàdé ẹ̀ ń bẹ̀ ń sọ bí yóò tún padà sọ ń bẹ̀ wọ́n máa wá yí dé ṣọ́ọ̀ṣì kiri wọ́n máa wá tọ́jú lé kiri wọ́n máa dààmú kiri ohun tó dẹ̀ ń wá lọ sókó tó ṣe kiri o òun lè dákò ṣòkòtò Ọlọ́run ń bẹ bí ìtàtijọ́ àwa la ò sí bàbá bí ìtàtijọ́ Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ bí ìtàtijọ́ ṣẹ́ríkó ni wáyé o jáde láti inú ọkàn wa ẹ má jẹ́ ká máa ṣe báyìí ẹ jẹ́ ká tó yẹ gan Ọlọ́run ń ṣe bẹ́ẹ̀ bí ìtàtijọ́ àwa la ò sí bàbá bí ìtàtijọ́. tẹ́ bá ń gbọ́ Ọlọ́run ẹ má jẹ́ kẹ́rù gba ìwòsí kankan a fi ń kọ́ra wa pé ká lè ṣe dáadáa ni lórúkọ Jésù ẹ̀mí ìṣẹ̀lẹ̀ yóò dẹ̀ máa pàdé wa
wọ́n ń tẹ Ọlọ́run wò. Mo fẹ́ ra màálù fún ìkórè Ọlọ́run. Ẹ máa gbọ́ o, ó ṣe dáadáa tó ra màálù, àbí ó ṣe dáadáa? Màálù ni mo ra fún ẹ. Àwọn tó ti dánwò lójú mi ni mo sọ fún yín, màálù ni mo ra fún ẹ yìí. Mo lè ti wà ní kọ́kọ́. Gbogbo owó tó wà lọ́dún mi ra màálù. Lọ́dún tó bọ̀, tí o bá ti jẹ́ ìṣeun gẹ́gẹ́ bí ṣe. Ìyí sí ẹ mọ́. Ọlọ́run á ní orí wèrè. Hallelujah. Ẹlòmíì ṣèkórè tán. Lẹ́yìn tó parí ìkórè, ó tún rí àwọn ìdojúkọ kékeré. Ọlọ́run tó tẹ̀ ọ́. Ó tún faradà, ó tún gbàdúrà, ó tún faradà. Ọlọ́run wa ní Gabriel, dáàdì sáà, ọmọ yìí ná gbogbo owó ẹ̀ fún kórè. Dáàdì sáà, mo ń ta tún gbé balẹ̀ ìlú ṣe kórè tán. Dáàdì sáà, ǹjẹ́ ẹni kò sẹ́ni? Dáàdì kò sẹ́yìn sáà. Àti kẹ́ o, ẹ wá lọ fún ní ayọ̀ ẹ̀. Lẹ́nu mi ṣe máa ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé òun ṣèkórè lọ́dún kan nígbà tó máa tó ọdún kejì sí kẹta ohun tó ń béèrè ṣiṣẹ́ kiri ó lè tẹ̀ lọ́wọ́. Lórúkọ tí gbogbo ẹ̀yin tẹ́kọ̀ọ́ Ọlọ́run ṣòwò bí ẹ̀ ní pàdánù. Ẹ̀ ní sin àsìlò. Ẹ̀ lè rí àlùbà. A kì í dán Ọlọ́run wò. Ẹ tàṣíwájú káwọn èèwọ̀ nínú ìdán Ọlọ́run. Bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó má ṣe kùn. Gẹ́gẹ́ bí àwọn mìíràn nínú wọn ti ń kùn. Tí a sì fi ọwọ́ olùparun wọn. Ẹ má parí o. Èèwọ̀ ni kéèyàn máa kùn nínú ìjọ Ọlọ́run. Kí ló dé ìyá lámọ́já? Ọ̀rọ̀ ọjọ́ yìí ló dé sí. Ọjọ́ yìí sí ìgbà. Ọjọ́ yìí ká. Ọjọ́ náà àgbàdúrà máa ti gbé wa. Àgbèjì tó yẹ ká ṣe kápítọ́sì fún àgbègbè ìlànà olébà gbogbo ilé ìbánisẹ̀. Kí ni mo lọ kó ń ṣe? Kò fi ayọ̀ gba gbogbo tí Ọlọ́run sọ jáde. Òun kájú, òun kùn, èèwọ̀ nínú ìjọ Ọlọ́run ní ìyàmá. Ọ̀sẹ̀ọ̀sẹ̀ báyìí gbogbo owó alága ìdàgbàsókè. Òun ló jẹ́ kí lọ́ọ̀ṣì máa dóró. Ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí a yan alága ìkórè ayan ti youth. Àbí kì í ṣe pé mo láwọn èèyàn ṣe lọ́wọ́ òwò tí ẹ̀mí ara ẹnìkan bọ́ bí tí àbá máa kọ̀ ọ́ lọ́ba a máa ń tọ́jú a máa ń gbàgbé àlẹ́ ní tẹ̀lọ́mọ abẹ́kọ̀ọ́ ohun tí yàrá ti ń ṣe dáa tó bá ti ń tẹ̀síwájú tí ò bá múra tó bá yára sùn. So àti bí ó yọ mí lọ ẹgbẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ báyìí ni anyway kan tí mo tẹ̀ máa ṣe é sì ni pé màá máa lọ ṣọ́ọ̀ṣì tó bá ti tó àkókò tí wọ́n ti fẹ́ gba owó ìdàgbàsókè wọn ni má ti lè dáwó bá onírúurú mẹ́sàn-án yẹn tán mo ti sanwó gba ti general fún ọ̀rẹ́ ìṣẹ̀dá mẹ́wàá máa ṣe jẹ́ pé wọ́n pè mí àbí kì í ṣe jẹ́ pé mo fẹ́ gba kọ́ọ̀rù àbí kẹ́ni kan ti ẹ̀gbẹ́ gbé mo lọ wà mo fẹ́ sáré ní àṣìlọ́ lọ́yàwó ìṣọ́ ni màá lè jókòó síbẹ̀ owó tó ń gbà yẹn dà ẹ wo ìfá àti owó ìdàgbàsókè á tù á máa tù ẹ mọ gbọ́ àtọwọ́ olùpa láti wọ́n nínú bíbélì nígbà tí mo sọ ni pé àwọn kan kù nínú bíbélì tá a gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára wọn pé àwa náà gbọ́dọ̀ máa kùn gbogbo tá a bá ti bá pàdé nínú ìjọ náà ká máa payọ̀ sí kí ká máa payọ̀ bá káyé wa bá lè dára èèwọ̀ ní kíkùn báwa tí mo ti gbé wá fún yẹn kalẹ̀ màmá rán ilé tí lónìí ó wà bí mo bọ́ sí àwọn èèwọ̀ nínú ìjọ Ọlọ́run èèwọ̀ ní kéèyàn máa kùn màlẹ́kà ṣiṣẹ́ fún ẹ tán ìwọ náà ló wá ṣọ́nà ẹ̀wọ̀n ní òkú máa ní máa ṣiṣẹ́ tí mo ní ní jẹ́ òpá sẹ́yìn ti pọ̀ jù ìnìkan náà àṣìṣẹ́ ẹgbẹ́ ìnìkan náà àṣìṣẹ́ ìdókòó ìnìkan náà wọ́n tún máa ń lọ sí tí òkun tí èmi ò tiẹ̀ tí ìbéèrè tí mo fẹ́ ná